àti gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìkọ̀ọ̀kan ó gba àpò rice mẹ́rin. ṣùgbọ́n ẹni tó jáwé olúborí òun gba àpò rice mẹ́wàá. GDHAI Mbolowa ẹ pàtẹ́wọ́ fún from Hope Alive Initiative. Parapoli àti ẹ̀kọ́. Ok o ẹ pàtẹ́wọ́ fún GDHAI táwọn yòókù ẹ̀fẹ́ wọ́n máa gòkè wá àwọn kan dúró síwájú mi. Ẹnì kejì inú mi dùn púpọ̀ fún torí pé àjọ bẹ̀rẹ̀ lórí ìtẹ́ náà ni. Ọmọlájayé Ọlálékan fótò. Ẹ bá mi pàtẹ́wọ́ fún fòtó. Kí á dúró síbi. Fòtó. Ẹnì kẹta Eléńpé Ahmed Eléńpé wọ́n fẹ́ràn ẹran gbàtọ́ yìí Eléńpé Eléńpé wọ́n fẹ́ràn ẹ̀tọ́ yìí ó dáa. Oya máa bọ̀. Ẹnì kẹrin tó jẹ àpò rice mẹ́wàá tó gba 2 million tó dẹ̀ tún gba ọkọ̀ bọ̀gìnì. Ṣé mọ́ ni? Súpò ṣé mọ́ ni? Súpò lẹ́gbẹ́ kó gbà á. Súpò ló ti gbà lọ́dún tó lọ àbókọ́ ló gbà. Sàrò ló fẹ́ gbà á. Sàrò ti yó ó ti ṣe dẹ̀nkù. Ọláìwọlá tún ni Súpò tún ni ó mọ̀ ṣe ẹ mọ̀ ṣe Súpò ni. Akọrin Oòduà ijó yín ni mo rí lálẹ́ yìí o mo dẹ̀ gbádùn ijó yín ẹ pàtẹ́wọ́ fákẹ́rùn Oòduà ẹ pàtẹ́wọ́ fúnra yín. Mi ò gbóhùn yín lálẹ́ ṣùgbọ́n ijó tí mo rí yẹn inú mi dùn sí. Mo ti ránṣẹ́ sí yín oṣù ti ránṣẹ́ sí yín. Ó ti dúró dáadáa bí aṣọ máa ṣe títí Àlàjá ọdún wa ṣe yìí tó a fẹ́ ṣe ọdún tó parẹ́ ẹ̀yìn àti ọ̀ọ́ni trọ́mpẹ́tà ó yá fèrè yẹn ni mo fẹ́ gbọ́ kẹ́kọ̀ọ́ fọ́ọ̀tì bá ti pè é kẹ́kọ̀ọ́ ṣe pòún ọ̀ọ́ni trọ́mpẹ́tà ayé yẹn á da àjọṣepọ̀ wa á túbọ̀ máa múnádókò sí lágbára Ọlọ́run. Àwọn ọmọ mi akọrin Oòduà ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹni tó já ewé olúborí Adéníyì Ògúnwùsì.
dúpẹ́.